ṣé lóòótọ́ ni ẹ̀yin lólùfẹ́ mi ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ṣẹ́yìn náà ti gbọ́ ṣé lóòótọ́ ni wọ́n ní wọ́n ti fi Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi wọ́n náà ti fi wọ́n sílẹ̀ ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ṣẹ́yìn náà kọ́ńfàmù ẹ̀ ẹ̀yin lólùfẹ́ mi ṣé lóòótọ́ ni wẹ́ ìdùnnú gbogbo wa náà ni wípé kí wọ́n fi Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi pẹ̀lú principal àtàwọn two security tí wọ́n sọpọ́ kó àdúrà wa náà ni pé kí wọ́n fi wọ́n sílẹ̀ torí pé kí ni àwọn kọ́ ni wọ́n dẹ́ṣẹ̀ oore ni wọ́n fẹ́ ṣe kò yẹ kí oore kó wá di ibi mọ́ wọn lọ́wọ́ ìròyìn kan jáde lórí social media lẹ́nìí tó jẹ́ pé ó dẹ̀ ti go viral wọ́n ti fàlàyé Oríyọmí sílẹ̀ o wọ́n ti fi Queen Naomi sílẹ̀ o ìròyìn yẹn máa go viral gan o actually lánàá ni ìròyìn ti tó mi lọ́wọ́ tí mo dẹ̀ tún létà wo fídíò yẹn Alájà Kaola mo gbọ́ tí wọ́n sọ̀rọ̀ bóyá gbogbo wa náà la máa mọ alájà yẹn Alájà Kaola ọ̀kan gbòógì nínú àwọn mùsùlùmí náà ni ó dàbẹ̀ ni pé wọ́n ní wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan àti àwọn kan dé ọ̀dọ̀ gọ́vnà Ṣèyí Mákindé àtàwọn alágbára kọ̀ọ̀kan ṣá wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ yẹn ó dàbẹ̀ ni pé wọ́n ní wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba wọ́n dẹ̀ ní ìjọba ti fi dá wọn lójú pé àwọn ti gbẹ́bẹ̀ pẹ̀lú lẹ́tà tí wọ́n tún kọ Alájà Kaola jẹ́ kó yé wa wípé ìjọba ti gbẹ́bẹ̀ kódà gan wọ́n tún ṣe fídíò appreciation tó fi ń dá wa lójú pé lótìtọ́ àti lódodo ìjọba ti gbẹ́bẹ̀ lóòótọ́ but àná ló ti yẹ kí n update information yẹn fún yín but mo wá ní kí n jẹ́ kó di èní ká tún wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mo ṣe wá gbọ́ lọ́sàn-án yìí tí mo dẹ̀ rí pé ìròyìn dẹ̀ ti wá lọ lórí social media at first èmi kọ́kọ́ believe according to nǹkan tí mo gbọ́ lánàá torí tíyàn bá gbọ́ information bẹ́ẹ̀ yẹn lánàá tó bá wá di èní tẹ́ bá gbọ́ good news bẹ́ẹ̀ yẹn ìwọ náà kọ́kọ́ believe so mo á pe àwọn tó yẹ kí n pè àwọn yẹn ni à pé kí n má dá àwọn yẹn lóhùn pé ìròyìn ẹlẹ́jẹ̀ òun ni wọ́n ń gbé pé lótìtọ́ àti lódodo wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n dẹ̀ máa fi wọ́n sílẹ̀ according to ìgbésẹ̀ tí wọ́n gbé wọ́n jẹ́ kó máa yé wa gan wípé ó ṣeé ṣe kí wọ́n má ṣe ọdún new year nínú ẹ̀wọ̀n tó fi jẹ́ pé wọ́n máa fi wọ́n sílẹ̀ before new year ìjọ tó kàn máa fi wọ́n sílẹ̀ òun ni wọn ò mọ̀ but ó dá èmi lójú pé between Monday and Tuesday Alhaji Oríyọmí Hamzat àti Olórí Naomi àti principal àtàwọn tó kù wọ́n gbọ́dọ̀ délé wọn sùn ó wá pẹ́ ju àríwẹ̀rẹ̀ bóyá Tuesday tí wọ́n bá fi lè fi wọ́n sílẹ̀ ní Monday ó pẹ́ ju Tuesday ó yẹ kí wọ́n lè dé ilé wọn ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ má bá wọn gbé ìròyìn ẹlẹ́jẹ̀ o ẹ má bá wọn gbé false rumors ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ yìí arọ níyìn o tí ò lè fún wàrà tó ń da wàrà nù because tí ìjọba tán bá gbọ́ ń sìn wípé wọ́n ti fi wọ́n sílẹ̀ tí wọ́n dẹ̀ tí fi wọ́n sílẹ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ kí àwọn ìjọba tún fẹ́ kí wọ́n tún ṣe ẹ fẹ́ kán tún change mind wọn àbí kí ni nǹkan tí ẹ fẹ́ kó ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ máa ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ yìí èmi ò mọ nǹkan tẹ́ máa ń rí nínú ìròyìn fèkì o bíbélì ní wádìí ohun gbogbo dájú kó o di èyí tó ń ṣe òtítọ́ mú ẹ má tún fi tiyín kó bá tàwọn ẹni ẹlẹ́ni à ń jẹ̀kuru kó tán nínú àwo ẹ tún gbọ́nwọ́ ẹ̀ sínú àwo báwo lè yẹn èèyàn ṣe ń ṣe báyìí ná báwo lè ṣe ń ṣe báyìí wọ́n ń jẹ̀kuru kó tán nínú àwo ẹ tún gbọ́nwọ́ ẹ̀ sínú àwo ìròyìn ṣẹ̀ṣẹ̀ tẹ̀ wá lọ́wọ́ lánàá ni wípé àwọn ìjọba ti gbọ́ ẹ̀bẹ̀ ẹ ṣe jẹ́ ká gbọ́ wípé wọ́n délé wọn ná kẹ́ ẹ̀ tó máa gbé information pé wọ́n ti fi wọ́n lẹ̀ o wọ́n ti fi wọ́n lẹ̀ o
ẹni olùfẹ́ mi ẹjọ́ mo bẹ̀ yín ni ẹ kúkú mọ̀ pé ẹ̀bẹ̀ lèmi kúkú máa ń bẹ̀ mi ò tó yín yájú sí mi ò dẹ̀ tó yín pàṣẹ fún ẹ̀bẹ̀ náà ni mo máa ń bẹ̀ yín fún àǹfààní gbogbo àwọn ọmọ Nàìjíríà náà dẹ̀ ni ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kó go viral kí àwọn tó ti ń gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ kán lè gbọ́ padà wípé ìròyìn fake ni wọ́n ń gbọ́ wọn ò tí ì fi wọ́n sílẹ̀ o but tí a dẹ̀ mọ̀ dájú gbangba wípé láìpẹ́ láì jìnà ọ máa fi wọ́n sílẹ̀ but reason tí mo ní kẹ́ bá mi share fídíò yìí ni pé torí àwọn tó ti gbọ́ fake information fake rumours kí wọ́n lè gbọ́ ilé yìí wípé wọn ò tí ì fi wọ́n sílẹ̀ o ẹ bá mi share ẹ̀ kẹ́dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ẹ wò mi ò ní yé dúpẹ́ lọ́wọ́ yín gbogbo èyí tẹ́ subscribe ẹ wò kudos yín ni kudos yín òun lélẹ́yìí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ show appreciation pé ẹ ń wo fídíò mi ọ̀nà tẹ́mi náà dẹ̀ lè bá gbà dúpẹ́ lọ́wọ́ yín ni pé kí n máa kí yín kí n dẹ̀ máa fi ẹ̀mí ìmoore hàn mo dúpẹ́ lọ́wọ́ yín gan gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín gan inú ò ní tán wọ yín ṣé ọwọ́ yín tẹ́ fi tẹ subscribe yẹn lágbára Èdùmàrè lágbára Èdùmàrè lágbára Èdùmàrè ẹ ò ní fi gbọ́mọ sí ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ọwọ́ yẹn owó lẹ máa fi gbà ọwọ́ yẹn ọmọ lẹ máa fi gbẹ́jọ́ ọwọ́ yẹn ohun rere ohun gidi lẹ máa fi ṣe nígbésí ayé yín ẹ wà ní tẹ́nítìkà ẹni títí ẹ ti bàjẹ́ lágbára Èdùmàrè wọn ní bá ti yín jẹ́ ọdún yìí wá ń lọ sópin mo tún gbàládùá èyàn sákàn máa ṣàmì ẹ nídìí kọ́kọ́ ju pé kẹ́kọ̀ọ́ máa ṣe àmì lọ ọdún yìí wá ń lọ sópin ẹ ò ní bọ́dún lọ lágbára Èdùmàrè kínkínní ló kéré jù nínú ìyà kò ní tọ́ sí yín lágbára Èdùmàrè ibi tí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ ẹ ti máa rí owó tẹ́ ẹ máa fi ṣe ọdún ẹ ò ní mọ bó ṣe máa wọlé sápò yín lágbára Èdùmàrè àṣírí níbi tó ti ń bò lágbára Èdùmàrè ọba mi Èdùmàrè abayín bò àṣírí yẹn ẹ̀ẹ̀kan tí ẹ̀ ní mọ bí owó yẹn ṣe máa wá lágbára Èdùmàrè ẹ wà ní ṣọdún nínú ẹkún ẹ ò ní ṣe nínú òṣè kódà ẹ ò ní ṣe nínú ìrònú nínú ayọ̀ ìdùnnú àti ìdẹ̀ra àti àlàáfíà òun lè máa fi ṣe ọdún lágbára Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe kí lẹ̀ ń dúró ṣe ẹ̀yin náà subscribe ọ̀fẹ́ ni subscribe kò kí ń jáwó ọ̀fẹ́ ni ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ẹ subscribe kájọ máa gbádùn ètò yìí ẹ subscribe kájọ máa gbádùn ètò yìí yá ẹ bá mi share fídíò yìí gẹ́gẹ́ bí mo yẹ sọ kó lè circulate kí àwọn tó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri tí wọ́n lè mọ̀ wípé n táwọn ń ṣe ò dáa n tẹ́ ń ṣe ò dáa o ẹ má tún fi ti yín kó bá ti àwọn Alhaji Oríyọmí àtàmsat kọ́ máa lọ wò pé àbí àwọn ni wọ́n da àwọn èèyàn síta kọ́ máa sọ wípé wọ́n ti fi wọ́n lẹ̀ wọ́n ti fi wọ́n lẹ̀ ẹ mọ̀ pé àwọn ìjọba kò sí nǹkan tí wọ́n lè rọ́ọ̀sìn wọ́n lè wò pé àti ìfẹ́ sílẹ̀ o ti lọ ń da àwọn èèyàn síta pé kọ́ máa sọ pé wọ́n ti fi wọ́n sílẹ̀ àbẹ́yìn tẹ̀ ń gbé false rumors sí àbẹ́yìn lẹ̀ fẹ́ jẹ́ kán fi wọ́n sílẹ̀ ni àkúkú mọ̀ because ẹlòmíì tó ń jubilate inú yín àmọ́nú ẹ̀ bóyá ó mọ̀ọ́mọ̀ ṣe ni ẹ jọ ẹ jáwọ́ kò nínú ìròyìn ẹlẹ́jẹ̀ ẹ jáwọ́ kò nínú fake information ẹ lólùfẹ́ mi wọn ò tí ì fi Alhaji Oríyọmí sílẹ̀ tán bá ti fi sílẹ̀ èmi máa sọ fún yín ẹ máa gbọ́ látàwọn right source tó ti yẹ kẹ́ ẹ gbọ́ ẹ máa gbọ́ wọn ò tí ì fi wọ́n sílẹ̀ o àwọn onírì jù báyìí lọ lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí pẹ̀lú Queen Naomi mo dẹ̀ gbàládùn pé lágbára Èdùmàrè láìpẹ́ láì jìnnà wọ́n máa fi wọ́n sílẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó Kaola ti ṣe sọ wípé àwọn ti gbé ìgbésẹ̀ yẹn pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkàn kan àwọn ìjọba dẹ̀ ti gbọ́ ẹ̀bẹ̀ wọ́n dẹ̀ ti sọ pé wọ́n máa fi wọ́n sílẹ̀ ó ṣeé ṣe kán fi wọ́n sílẹ̀ ní Monday tí wọ́n bá fi wọ́n sílẹ̀ ní Monday by Tuesday mo mọ̀ wípé ìròyìn ayọ̀ la máa gbọ́ àwọn onírì jù báyìí lọ ẹni lè fẹ́ mi ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV tí n bá tún gbọ́ any information màá tún mú wá fún yín èmi náà ni mo promise pé any information tó bá ti ń lọ mi ò ní fi dá yín lágara òun lè kí wọ́n á mú eléyìí fún yín ire o mo tún padà bọ̀ stay blessed.